ọjọ́ márùn-ún làwọn DSS ń gbé El-RUFAI lọ sílé-ẹjọ́ o. ní ọjọ́ márùn-ún òní ìyẹn ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ni àwọn agbófinró DSS ìyẹn Department of State Security ń wọ́ Alhaji Nasiru El-RUFAI gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ lọ sílé-ẹjọ́ o. Iwájú adájọ́ Joyce Abdulmalik ni wọ́n ń gbé e lọ nílé-ẹjọ́ gíga ìlú Àbújá. Adájọ́ àgbà ìyẹn adájọ́ àgbà tilé-ẹjọ́ náà ilé-ẹjọ́ gíga adájọ́ John Soho ló fa ẹjọ́ náà lé Abdulmalik lọ́wọ́. Òun náà ló sì gbà fáwọn DSS pé kí wọ́n máa gbé El-RUFAI bọ̀ lọ́dọ̀ àwọn lọ́jọ́ náà gan-an. Láti ọjọ́ ajé Monday tó kọjá ni wọ́n ti lọ pe ẹjọ́ náà. Àwọn DSS fúnra wọn ni wọ́n sì pe El-RUFAI lẹ́jọ́ tí wọ́n ní kò sí ohun tó wu àwọn ju kí ilé-ẹjọ́ dá ẹjọ́ tó tọ́ sí ọkùnrin náà fún un lọ, nítorí ó ti ṣẹ̀ sí àwọn òfin Nàìjíríà kan ti ọdún 2003 àti ti ọdún 2024. Àwọn ìwà tó hù bí DSS yìí ti wí, wọ́n ní àwọn ìwà tó lè da Nàìjíríà rú ni, àwọn ìwà tó lè da ètò ìjọba orílẹ̀-èdè yìí rú, àwọn ìwà tó lè fi ààyè sílẹ̀ fún ìfipágbàjọba. Lọ́rọ̀ kan bí ìgbà tí El-RUFAI ti múra tán láti dojú ìjọba Nàìjíríà bolẹ̀ ni, nítorí ẹ̀ ni wọ́n sì ṣe ka àwọn ẹ̀sùn oríṣiríṣi sí i lẹ́sẹ̀ láti wáá jẹ́jọ́ wọn. Ẹjọ́ náà tí wọ́n pè é èyí tí gbogbo ayé ń wò pé báwo ni yóò ṣe bọ́ nínú wọn ni pé ní ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 Nasiru El-RUFAI fẹnu ara ẹ̀ jẹ́wọ́ níwájú gbogbo ayé nígbà tó ń bá Charles Aniagolo tí í ṣe afọ̀rọ̀wánilẹ́nuwò tẹlifíṣàn Arise sọ̀rọ̀ pé òun àtàwọn kan dá tẹlifóònù olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò lù, tí àwọn sì ń gbọ́ gbogbo ohun tí ọ̀gá iṣẹ́ ìjọba náà ìyẹn Nuhu Ribadu bá ń sọ. Ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kàn án nínú ìwé ìpẹ̀jọ́ yìí ni pé jíjẹ́wọ́ tó jẹ́wọ́ sí irú ẹ̀ṣẹ̀ báyìí tó sọ ní gbangba pé òun lòun ṣe é lòdì gan sí òfin ìjọba àpapọ̀ Nàìjíríà ìyẹn orí 12 ẹsẹ̀ kínní ti ọdún 2024. Ìdí ni pé eléyìí kò ṣẹ̀ṣẹ̀ ní wàhálà kankan nínú mọ́ o. Ọkùnrin náà ti gbà pé lóòótọ́ lòun ṣe ohun tí wọ́n torí ẹ̀ mú òun tàbí tí wọ́n fẹ́ torí ẹ̀ bá òun ṣẹjọ́. Ìwé ìjẹ́wọ́ gan lọ́rọ̀ tó sọ lójú gbogbo ayé náà sì padà jẹ́. Ẹ̀sùn kejì ni pé El-RUFAI gbọ́ ó sì mọ̀ pé àwọn kan ti dá tẹlifóònù olórí ètò ààbò Nàìjíríà lù. Ó sì mọ̀ pé kinní náà kò bá òfin mu, pé kò dáa rárá, ohun tó lòdì sófin Nàìjíríà ni, àti pé ohun tó lè ba Nàìjíríà jẹ́ ni. Síbẹ̀ kò fi ọ̀rọ̀ náà tó ìjọba àpapọ̀ tàbí àwọn èèyàn ìjọba kankan létí. Ẹ̀sùn kẹta ni pé El-RUFAI pẹ̀lú àwọn kan tí ìjọba ń wá lójú méjèèjì àmọ́ tí ọwọ́ kò tí ì tó wọn báyìí lo ẹ̀rọ ìgbàlódé láti fi dá tẹlifóònù Nuhu Ribadu olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò lù. Kò sì sí ohun tó jẹ́ kí wọ́n ṣe eléyìí ju kí wọ́n lè máa fi gbọ́ ohun gbogbo tí olórí ètò ààbò náà bá ń sọ. Bóyá èyí tó ń sọ nípa àwọn afẹ̀míṣòfò ni o, bóyá èyí tó ń sọ fáwọn olórí ogun Nàìjíríà ni o, bóyá èyí tó ń sọ pẹ̀lú ààrẹ fúnra ẹ̀ sì ni. Wọ́n ní bí wọ́n bá sì ti gbọ́ gbogbo ohun tí wọ́n fẹ́ gbọ́ yìí, wọ́n fẹ́ máa lò ó kí wọ́n máa lò ó ní ọ̀nà tí kò bá òfin mu ni, àti lọ́nà tó lè da ìlú rú tàbí dojú ìjọba Nàìjíríà fúnra ẹ̀ bolẹ̀. Ẹ̀sùn mẹ́ta tí wọ́n so okùn ẹ̀ mọ́ ọkùnrin olórí ìjọba ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ yìí lọ́rùn nìyí. Ọ̀nà tí yóò sì báyọ níbẹ̀ ni kò tí ì yé ẹnìkan. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni tó gbé panlá ti jẹ́wọ́ ni. Ọ̀rọ̀ ò pariwo mọ́. Wọ́n bá àtọ̀sí nídìí ìyàwó, wọ́n bá nídìí àlè ẹ̀. Bẹ́ẹ̀ níyàwó ní lóòótọ́ lòun lọ sílé àwọn àlè nígbà tí òtútù burúkú ń mú nílé àwọn. Ẹjọ́ kí wá ni wọn yóò tún máa rò pé wọn kò mọ bí ọ̀rọ̀ ti jẹ́ mọ́. Ṣé ọ̀rọ̀ náà kò ti sọ ara ẹ̀ bẹ́ẹ̀ ni? Ohun tí yóò gbé El-RUFAI délé ẹjọ́ gan-an lórí ọ̀rọ̀ yìí nìyẹn. Ọ̀rọ̀ náà kò sì ní mọ nílé ẹjọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn kò sì yéé wádìí pé kí ló dé tí El-RUFAI dojú ìjà ẹ̀kọ́ Nuhu Ribadu pé ṣebí Tinubu ló lóun kò fẹ́ràn, ó sì ti sọ ní gbangba pé òun kò láìkí Tinubu. Àmọ́ kí ló dé tó mú ti Ribadu mọ́? Bẹ́ẹ̀ ọ̀rẹ́ gidi ni Ribadu àti El-RUFAI tẹ́lẹ̀ o, ọ̀rẹ́ gidi ni wọ́n. Àmọ́ nígbà tí ìbò 2011 ń bọ̀
tí Tinubu ń wá ọmọ ilẹ̀ Haúsá tí òun lè fà kalẹ̀ láti wá du ipò ààrẹ tako Jonathan nígbà náà. Orúkọ 3 ló wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ mú nínú wọn. Àkọ́kọ́ ni El-RUFAI yìí o, ẹ̀ẹ̀kejì ni Nuhu Ribadu, ẹ̀kẹta sì ni Sanusi Lamido Sanusi, ẹni tí ò tí ì dọba ìlú Kánò nígbà náà. Àmọ́ lásìkò náà yìí ọ̀rẹ́ gidi làwọn mẹ́tẹ̀ẹ̀ta o, Ribadu, El-RUFAI àti Sanusi. Àmọ́ nínú ìbò abẹ́lé tí wọ́n ṣe fún wọn, ẹni 55 nínú 100 ni wọ́n faramọ́ Ribadu, 45%. Ẹni 7 péré ní ti El-RUFAI, 7%. Nígbà tí ti Sanusi jẹ́ 3%. Níbi tí Tinubu ti mú Ribadu nìyí. Ìdí tó sì fi jẹ́ pé ní àsìkò ìdìbò 2011 Nuhu Ribadu ní Tinubu fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Haúsá tí ó du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ ACN. Ẹgbẹ́ wọn ló fà á kalẹ̀ tí wọ́n sì náwó nára lórí kó lè di ààrẹ. Àmọ́ láti ìgbà náà ni ìbínú El-RUFAI ti ru sí Tinubu. Kò fẹ́ rárá pé Tinubu mú Ribadu ṣáájú òun. Ṣùgbọ́n kékeré ni ìbínú ti Tinubu yìí, nítorí bí àṣà tó ń wo ìgbín kọ̀rọ̀kọ̀rọ̀ lọ́rọ̀ ẹ, kí ni ìdì bàbá àṣà lè fi ahun ṣe? Bí èdè kan bá di ẹyin adìyẹ tó ní òun kò rí ẹni bá jà mọ́ àfi àpáta, ṣebí tó bá forí sọ ọ́ lẹ́ẹ̀kan náà ni yóò tún ká yángá ni. Ṣáìgòbé nìyẹn. Nítorí kò lè rí Tinubu fi ṣe kinní kan nígbà náà ló fi ìkanra ọ̀rọ̀ gbogbo mọ́ Ribadu. Ó sì fi gbogbo ara kórìíra ẹ̀. Ohun tó ṣe sọ láìpẹ́ yìí nígbà tí wọ́n bi í léèrè lórí tẹlifíṣàn yìí kan náà pé ọ̀rẹ́ làwọn mọ òun àti Ribadu sí. Ó ní ọ̀rẹ́ làwọn nígbà kan lóòótọ́, àmọ́ àwọn kì í ṣe ọ̀rẹ́ mọ́ láti ìgbà tó ti pẹ́. Ìgbà tó pẹ́ náà kò sì ju ọdún 2011 lọ, nítorí El-RUFAI rò pé kì í ṣe Ribadu ló yẹ kí Tinubu fà kalẹ̀ lórúkọ ACN nígbà náà, pé òun ni. Láti ìgbà náà gbogbo ọ̀nà tó bá fi lè já Ribadu bọ́ sílẹ̀ ló máa ń wá. Kì í ṣe kó já abọ́ nìkan kọ́ o, kó bà á lórúkọ jẹ́ débi pé gbogbo àwọn tí wọ́n bá fẹ́ràn ẹ̀ ni yóò lòdì sí i. Ohun tó ṣe sọ pé Ribadu fẹ́ du ipò ààrẹ ní 2031 ni, ìyẹn ló ṣe ń tẹ̀lé Tinubu bí ẹrú. Gbogbo ìbínú yìí tó ti wà lára El-RUFAI ló jẹ́ kó kí ọrùn ara ẹ̀ bọ okùn báyìí. Bí ìjọba bá sì ti ń fún okùn náà dọ̀yìndọ̀yìn ni yóò máa dùn ún. Bẹ́ẹ̀ bí ẹjọ́ àwọn DSS tó lè ti ń dúró dé yìí, bẹ́ẹ̀ ni àwọn ICPC kò tí ì fi lọ́rùn sílẹ̀. Ìtìmọ́lé àwọn ICPC ló wà láti ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá. Kò sì jọ pé yóò jáde níbẹ̀ bọ̀rọ̀, torí àwọn yẹn ti lọ sílé ẹ̀ láti lọ ṣáàjì ibẹ̀ wò. Wọn kò sì sọ ohun tí wọ́n ń wá fẹ́ nìkan. Ní ilé ẹ̀ ní Àbújá ni àwọn ọlọ́pàá ICPC yìí lọ ní ọjọ́bọ̀ tó kọjá, tí wọ́n ní àwọn ń wá àwọn ìwé kan. Wọn kò sọ bóyá wọ́n rí àwọn ìwé náà tàbí wọn ò tí ì rí wọn o. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ lórí àwọn ọ̀rọ̀ tí òun fúnra ẹ̀ sọ fún wọn ló jẹ́ kí àwọn ICPC yìí lọ sílé ẹ̀ láti lọ kó àwọn ìwé tó ní gbogbo. Ohun tí èyí fi hàn ni pé bí El-RUFAI ti rò pé ọ̀rọ̀ náà yóò rí kọ́ ló ń rí yìí o. Pàápàá nígbà tóun fúnra ẹ̀ ti sọ pé àwọn ICPC yìí àwọn tí kò mọṣẹ́ ló pọ̀ níbẹ̀. Ó sì ṣeé ṣe kí àwọn yìí fẹ́ ṣiṣẹ́ wọn dé ojú àmì kí wọ́n lè fi hàn pé bí àwọn ti mọṣẹ́ àwọn tó nìyí. Ohun tí èèyàn ò tí ì mọ̀ ni pé bóyá àwọn ICPC yóò ti wá yanjú ọ̀rọ̀ wọn kó tó di ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ tí El-RUFAI yóò lọ sí kóòtù ní o, tàbí níbẹ̀ ni yóò gbà lọ sí kóòtù tí yóò sì tún padà wá bá wọn. Èyí tí yóò yà yàn lẹ́nu tí yóò sì ya El-RUFAI fúnra ẹ̀ gan lẹ́nu jù níbi tó wà yẹn ni pé ariwo tó ń pa láti ọjọ́ yìí tó máa ń sọ pé kò sí bí òun kò ti jẹ́, àti pé ojúlówó ọmọ Fúlàní lòun, tó sì máa ń dánú bí agbára àwọn Fúlàní ti pọ̀ tó ní gbogbo ayé láti gba ẹ̀san nígbà yòówù tí wọ́n bá fẹ́ gbẹ̀san. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n jìnnà sí lórí ọ̀rọ̀ yìí o. Kò sí ẹni tó mọ ibi tí wọn yóò ti bá mú un ni. Ìdí ni pé kò sí ẹni tó lè dá sọ̀rọ̀ náà nígbà tó jẹ́ El-RUFAI ló sọ pé òun dá tẹlifóònù àwọn èèyàn lù. Tó bá jẹ́ ti EFCC tàbí ti ICPC yìí nìkan ni àwọn olóṣèlú wọ̀nyí bá ti dáná ariwo gidi. Wọn yóò ní El-RUFAI kò kówó jẹ, wọn kàn fẹ́ fìyà jẹ lásán ni. Àmọ́ ọ̀rọ̀ tàwọn DSS kò gbà bẹ́ẹ̀,
torí ẹni bá sọ ohun tí ojú ẹ̀ ò tó wọn yóò ní kí òun náà máa bọ̀ kó wá ṣàlàyé ni o. Àmọ́ kò sí ẹni tí yóò fẹ́ ṣàlàyé kankan lórí ohun tí kò mọ̀ dí pàápàá níwájú àwọn DSS. Ohun tí àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe jìnnà sí rèé tí kò sì sẹ́nìkan tó fẹ́ forí kó jábìn lórí ọ̀rọ̀ El-RUFAI. Bóyá ni kò jẹ́ nígbà tí El-RUFAI bá ti ilé ẹjọ́ tí àwọn DSS ń wọ́ ọ lọ yìí dé lèèyàn yóò tó mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí gan-an tàbí ibi tí ọ̀rọ̀ náà yóò dé dúró. Torí ní báyìí kò jọ pé ọkùnrin náà fúnra ẹ̀ mọ ohun tí yóò ti di gbogbo eléyìí yọ. Bí ọmọdé bá ń dá kelúkelú kí wọ́n fi í sílẹ̀ kó máa dà. Bọ́jẹ́ àgbà náà ló sì ń dá kelúkelú kí wọ́n fi í sílẹ̀ kó máa dà. Nígbà tó bá fìrù fọná wọ Bayii lára rẹ̀ yóò rọ̀. Ọ̀yẹ́ ni yóò kìlọ̀ fónítòbí ọmọ kékeré tó bá dìgbòlu làbẹ́làbẹ́ kó ti mọ̀ pé tóun tẹ̀jẹ̀ lòun yóò darí padà sọ́ọ̀dẹ̀ ni o. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ El-RUFAI wò àti ilé ẹjọ́ tí wọ́n ń gbé e lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀.